بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó máa ń gorí afẹ́fẹ́ ní dèdè ọjọ́ òní ní àkókò ìbákan náà. Àwọn sáàsì wa ti wà ní ìkàlẹ̀ láti fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jẹ́ kí àwa náà mú gègé wa kí a kọ nǹkan sílẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn stars wa tí wọ́n fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run tálẹ̀ àwọn náà ní Fadilati Sheikh Ustaz Alhaji Sulaimon Ibraheem Ibraheem Esa Oke kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ Ọlọ́run tálẹ̀ fún wa bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ومن سلك مسلكه ونجا منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tá ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ijọ́ gbọdọ̀ al-kiyama Allahumma amin. À ń fi àsìkò yìí a fi ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá pátá yìí pé àlàáfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run orí àǹjẹ́ jẹ́tẹ̀ rẹ̀ tá a mọ̀ sí àlùbáríkà kọ́lọ́n kójú kọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé kọ́lọ́n kọ́ ọlọ́dẹ kan sọ rẹ̀ kọ́ ọlá gbólóhùn la ilaha illallah. Bákan náà àǹfààsìkò yìí ṣàdúrà fún gbogbo àwọn onígbọ̀wọ́ ètò yìí ọlọ́mọdé kọ́rọ̀ wọn dàrú o wọlé àjọ kan sọ rẹ̀ wọlé gbólóhùn la ilaha illallah. So bákan náà àwọn tó ń bẹ lọ́hùn Ramadan bọ́ lọ́ọ̀kan báyìí mọ̀ pé lápára fún wa o wọlé àjọ kan sọ rẹ̀ ìpàdé àwa àti Ramadan jẹ́ kó rọrùn wọlá àánú rẹ wọlá agbára rẹ la haula wọlá quwwata illa billahi al-azim. Gẹ́gẹ́ bí a ti ṣe ń bá a lọ níjẹjọ lórí àwọn ìdájọ́ èyí tó so papọ̀ mọ́ ààwẹ̀ tàtàwà kó tó di pa àbọ̀ síbi ọ̀rọ̀ àwọn ààwẹ̀ náà là ń sọ lọ díẹ̀. So nítorí pé ntọ́kàn lásìkò yìí náà ntọ́wásìkò lọ́rọ̀ kálukú òní kọ́ máa rán ntọ́kàn àwa ní ìdájọ́ ẹ̀sìn ṣubú làwọn èèyàn ó sì gbọ́ ẹ̀sìn yìí kọ́lọ́n balẹ̀kọ́lá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. A ti sọ nípa ààwẹ̀ inú oṣù Shaban èyí tí a wà yìí tọ́jà yìí pé òní ní on the 11 òun la fi bẹ̀rẹ̀ nínú àwọn ààwẹ̀ súnà àwọn ààwẹ̀ àṣegbọ́rẹ́. So ká parí ààwẹ̀ àṣegbọ́rẹ́ ká wá bọ́ síbi àwọn ìdájọ́ ààwẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run alẹ́ náà là á bọ̀ síbẹ̀. So nínú àwọn ààwẹ̀ inú nǹkan tá ìṣàlàyé fún wa níjẹjọ
òun náà ni pé gbogbo àwa tá a jẹ gbèsè àwẹ̀ sọ́rùn àti ṣàlàyé fún wa ká tètè lọ san kó tó di pé Ramadan ó dé. Òní ni Shaban di 11 so ká a sì ní bí 20 days or 20 àbí rọ a ní bí 18 days a ní bí 18 days so or 19 days so òun la nílẹ̀ so ẹ rí i pé ọjọ́ yẹn kéré ká ti sọ pé a ní 18 days sílẹ̀ so òní Wednesday ìjọ́ mẹ́jọ Wednesday ìjọ́ mẹ́jọ àti Wednesday tí ń bọ̀ òun náà ní òpin Wednesday nínú oṣù Shaban tá a fi bọ́ sínú oṣù Ramadan kásẹ̀ gbèsè tá a bá jẹ ẹni tó jáwé méjì tó já mẹ́ta so bákan náà òkú wa tó ti kú a ṣàlàyé fún wa yìí pé tí ó bá jẹ́ pára wọn ti yá nígbà tí wọ́n jáwẹ̀ àwọn ni wọn ò tí ì san gbèsè àwẹ̀ ń padà á bá wọn san gbèsè wọn ọ̀ràn wọn lọ́wọ́ o á bá wọn san o ṣùgbọ́n tó bá jẹ́ pára wọn ò yá lórí gbèsè àwẹ̀ tí wọ́n jẹ ìyàwó ni ọkọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni màmá ni bàbá ni so lórí gbèsè àwẹ̀ tí wọ́n jẹ so àwùyàn nígbà tára wọn ò tí ì yá yẹn tí wọ́n fi kú pẹ̀lú àìsàn yẹn Ọlọ́run bá lékè ọlá yọ̀ǹda eléyàn so lónìí nínú àwọn àwẹ̀ àṣegbọrẹ èyí tí Islam tó gbé wá fún wa tó jẹ́ pé kì í sọ̀ranyàn ṣùgbọ́n a máa ń fi ń wá ojú rí Ọlọ́run ni inú rẹ̀ ní àwẹ̀ ọjọ́ yaumu arafa ọjọ́ àràfà tó jẹ́ ọjọ́ àkójọ tí gbogbo ayé tí ó wà ní iwájú Ọlọ́run ọba àlékíọlá subhanahu wa ta'ala ní ìlú Mẹ́kà so tí kálukú dù yaumu arafa Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o wòye ọdún tó lọ à ń sọ ika pandemic o nǹkan kan o gbélé o ọ̀n ṣẹlẹ̀ débi káwọn ọlọ́mọdé aṣáájì ṣùgbọ́n ájí ọdún tó lọ ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kì í ṣe pé wọn ò ṣáájú ọdún tó lọ wọ́n ṣe ń Saudi o ṣùgbọ́n Nàìjíríà ò lọ àwọn ìlú gbogbo ìlú náà lọ àmọ́ lọ́dún yìí Ọlọ́run ọba àlékọ́lá ti bá ní sí náà tí ò sì yé méjì ń bẹ́ẹ̀ kọ́lọ́run ọba àlékọ́lá kó ṣe rọrùn gbogbo ọtọ́ bá sì tó ń dá òtù ká bò lọ́rọ̀ ájì abówódé ló kọ́ ájì ọdún yìí abówódé òun ló kọ́ rẹ̀ so kálukú wa kágbá yìí pé ájì tí ń bọ̀ yìí ó ti di ṣíṣe náà nù àwọn májẹ̀mú tí wọ́n fi lẹ̀ inshallah so ọ̀pọ̀lọpọ̀ náà ni yóò mi tọ̀pù májẹ̀mú ọ̀gá májẹ̀mú náà ni pé kéèyàn gba abẹ́rẹ́ COVID-19 lọ́ba tán so ọ̀gá rẹ̀ náà nù ọ̀gá tó jù ń bẹ̀ náà nù so kọ́ àfọkàbalẹ̀ yìí pé àràfà 2021 yìí kò ní yú èmi àti ẹlẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n táwa sì fẹ́ lọ iléeṣẹ́ almaruf hajj and umrah so olúyọ̀lé òun náà ni àbá lọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kọ́nà balẹ̀kọ́lá kọ́mọ́jì kí iléeṣẹ́ náà wó wọlé àtàkà oṣù rẹ̀ náà so ìjọ àràfà yẹn fẹ́ǹtì ìsàlálàájì ìjọ àràfà òun ọ wà ní inú àwẹ̀ so àwẹ̀ yìí nínú àwọn àwẹ̀ àṣegbọrẹ ní tí ì ṣe ọ̀ranyàn bákan náà nínú àwọn àwẹ̀ àṣegbọrẹ tó jẹ́ pé Islam gbé wá fún wa pé a fi máa ń wojú rẹ̀ Ọlọ́run ládàá tàwọn ẹjọ́ àràfà Ànábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yáyí ké yóò pa àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ tí èèyàn ti ṣẹlẹ̀ lọ́dún kan àti ntẹ́mí ìtẹ́yìn tó sẹ́ẹ̀ lẹ́yìn trans yóò parẹ́ so bákan nínú àwọn àwẹ̀ tọ́jà àwọn àwẹ̀ àṣegbọrẹ téèyàn fi máa ń wojú rẹ̀ tọ́jà àwẹ̀ tàtàwà òun náà ni àwẹ̀ ẹjọ́ Monday àtijọ́ Àlàmísì so àwẹ̀ ẹjọ́ méjèèjì yìí nínú tá a fi máa ń wojú rẹ̀ Ọlọ́run ni wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam léèrè yìí pé kí ló tó fi máa ń gbàwẹ̀ Monday àti Thursday Ànábì ní ìjọ náà ni wọ́n máa ń kó iṣẹ́ ẹrú lọ sọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá mo sì wá nífẹ̀ẹ́ kó jẹ́ pé tí ẹ bá fẹ́ kóṣẹ́ mi lọ inú nǹkan tí ó wà ń bẹ̀ ni pé káwé ọ̀ wà ń bẹ̀ so àwọn tí a ń sọ̀rọ̀ pé oníjọ́ náà òun ni wọ́n bí Ànábì hadith wáyé lórí mi tí a bá Ànábì léèrè pé kó tó fi ń gbà Monday oníjọ́ tí wọ́n bí òun ni ṣùgbọ́n rísì méjì lọ sọ níjọ́ tí wọ́n bí ni ìyún èèwà fi ṣe ẹ̀rí pé ká fi ṣe mọ́lúdì nàbí torí pé èèyàn ló ń gbààwẹ̀ ẹ̀yin ń ṣayẹyẹ ẹ wá ní Ànábì gẹ́gẹ́ ń gbà ọjọ́ Monday ọ̀sọ́jọ́ ìbí ara ẹ̀ nu ṣé tí wọ́n bá fẹ́ ṣènáwó sáwẹ̀ lọ́mọ ń gbà ńlá fi máa ń sọ pé bídíà nǹkan burúkú ni bídíà ńlàdàdálẹ̀ kì í jẹ́ kéèyàn mọ ọ̀rọ̀ tó yẹ àsìkò kọ̀ọ̀kan láti sọ kódà tí ọba sábúrú mi bídíà mọ̀ pé máa ń jẹ́ kí inú ẹni tí bá ń ṣe bídíà ó bu kò yẹ kéèyàn ò lè débẹ̀ ká ilé ìgan ti tó torí tó bídíà bá mẹ́rin mi wà báyìí èèyàn fẹ́ lè kó gbàjúbò kí ni ẹ ń wí kí lẹ̀ ń wí ẹlẹ́rìn bí ń gbàwẹ̀ Monday òfin sọjọ́ òbí rẹ̀ ẹ̀yìn ń dáná ẹ̀ ń ṣe ń jẹ sọ́pà kọ̀ mọ́ra wọn ṣé èèyàn máa fẹ́ ṣe ayẹyẹ kó wá jẹ pàwẹ̀ ní ọgbà so iṣẹ́ bídíà nù ẹjẹ́ agbájúmọ́ súnà ní máa ń jẹ́yìn òní làákàyè kọ́nà balẹ̀kọ́lá kọ́ má jẹ́ kí fáírọ́ọ̀sì bídíò wọnú agbárí ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn àwẹ̀ tàtàwà
òun náà ni siyamu salati ayami min kulli shahr kéèyàn máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan. So Islam ti jẹ́ kó yá pé ẹ ń bá ṣe dáadáa kan man jaa bil hasana falahu ashiru amthaliha, ẹ ń bá ṣe dáadáa kan láàdá mẹ́wàá òun ni yóò gbà. So téèyàn bá wá gbààwẹ̀ ẹyọ kan nínú oṣù wọ́n ti kọ 10 lẹ̀ fún, ọgbà méjì ó di 20, ọgbà mẹ́ta ó di 30, ajẹ́kí ládàá pò fi dùgbò odidi oṣù kẹgbàwẹ̀ òní ọmọ sí kí ni o òní ọmọ wà fún irú ẹni bẹ́ẹ̀. So ntí Islam ń sọnù, Abu Hurairah lọ sọ bẹ́ẹ̀, ó lánàá bí ní ó ní àwùsọ ni khalili, olólùfẹ́ mi ọ̀rẹ́ ayò mi tí mo nífẹ̀ẹ́ sí, ànábì ní sọ wọn ta ni wọ́n nífẹ̀ẹ́ sí tọ́jà ayò rẹ ìwọ lọ wò ó. Abu Hurairah ní olólùfẹ́ mi ayò mi ìyẹn ànábì sallallahu alaihi wasallam ó sàsọ́ọ́lẹ̀ fún mi bithalathin pẹ̀lú nǹkan mẹ́ta kan. Ànábì sọ nǹkan mẹ́ta kan lẹ̀ fún mi ipe kí n máa ṣe. Àkọ́kọ́ ńbẹ̀ òun náà ní kí ni o, kí n máa gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù kan. So ànábì sọ báwọn fún ẹlẹ́ẹ̀kejì kó wọn máa ṣe náfìlà dùhà, ẹlẹ́ẹ̀kẹta kó wọn máa ṣe wítìrì mú kóhun ò tó sùn. So kó wọn máa ṣe wítìrì kóhun ò tó sùn, torí pé ó nídìí tánàbí sọ fún Abu Hurairah bẹ́ẹ̀ radiyallahu anhu. Nínú àwọn àwẹ̀ súnà tá a máa ń gbà òun náà ni kéèyàn gbààwẹ̀ ọjọ́ kan kó sinmi ọjọ́ kan. So sawmu yawmin wa fitru yawmin. So àwẹ̀ ànábì Dawud alayhi salatu wassalam òun nìyàn, èèyàn gbààwẹ̀ ọjọ́ kan ó sinmi ọjọ́ kan, ó gbààwẹ̀ ọjọ́ kan ó sinmi ọjọ́ kan. Eléyìí ni àwọn àwẹ̀ súnà tá a rẹ́rìí rẹ̀ látọ̀dọ̀ ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam. So àwọn àwẹ̀ míì táwọn èèyàn máa ń gbà, èèyàn kàn lè mọ̀mọ́ dìdí pé mo fẹ́ gbà méjì fọlọ́run, mo fẹ́ ṣe gbà, mo fẹ́ ṣàwòsó, but kọ́ wá ní àwẹ̀ míì pẹ̀lú oríṣiríṣi ládá táwọn èèyàn wà kó sí kí wọ́n bá ní oṣù Rọ́jàbù àwọn àwẹ̀ kan wà, nínú oṣù kìíní kan àwọn àwẹ̀ kan rárá o, kò sí o. ìta rẹ́rìí rẹ̀ látọ̀dọ̀ ẹni tọ́lọ́wọ́n ọba àlékè ọlárán wa tí í ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ta àṣàlàyé hàn. Jama'a káwá bọ́ síbi àwọn ọ̀ranyàn tó jẹ́ wípé a ṣàlàyé rẹ̀ tá a fi lọ forí rẹ̀ sọ tí ń bọ̀ wájú yìí. Àkọ́kọ́ ní tá bá ń sọ̀rọ̀ ń pa àsíyàm ààwẹ̀, kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Àwọn àfáà jẹ́ kó yé wa wípé nínú èdè òun náà ni al-imsak wal-kaffu ani shay, kéèyàn má ṣe nǹkan mọ́, ìkóra dúró bí nǹkan tí ó nǹkan yẹn ò lọ mọ́, òun ni à ń pè ní literary meaning ààwẹ̀. Ṣùgbọ́n nínú ṣẹ̀ríà òun náà ni wípé kéèyàn ò kóra dúró, kó kónu dúró kúrò níbi jíjẹ mímu, sísúnmẹ́lẹ́tọ̀ ẹni ó kóra dúró kò ń bẹ́ẹ̀, kò jẹ kò mu ó kóra dúró kò ń bẹ́ẹ̀. So láti ìgbà tálífàjárì bá ti yọ títí tí oòrùn ó fi wọ̀, pẹ̀lú àníyàn pé mo fi ń sin lọ́hùn, kì í ṣe pé pẹ̀lú àníyàn pé ayé kan ń ṣe jẹ́mi náà sí àsìkò rẹ̀ láàbá kú láàárọ̀ oúnjẹ àlérìrà, rárá o. Àníyàn pé mo fi ń sin lọ́hùn ní tí a ń pè láwẹ̀ nu. Jàmáà tó bá wá rí báyìí, kí ni ọlá tí ń bẹ fún ààwẹ̀ gbígbà? Yálà ó jẹ́ Ramadan ni o àbí èsì Ramadan, kí ni ọlá tí ń bẹ fún? Àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa yìí ké ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní Ọlọ́run ọba àlekọ́lá ni máa sọ pé kullu amali ibn adama lahu illa siyam, gbogbo sẹ́tọ̀ mà nàbí Ádámù bá ṣe pátá òun ló ní o illa siyam, àfààwẹ̀ nìkan. Àwọn àfáà nàìjíríà dúró mẹ́wọ̀n, ṣé àwọn ṣẹ́ yòókù Ọlọ́run kọ́ ló ní ni? So ńgbà tó Ọlọ́run sọ yìí pé fa innahu li, àwẹ̀ tí mo ní iṣẹ́ ọmọ ànàbí Ádámù òun ló ní, ṣùgbọ́n mi mo la àwẹ̀. Wọ́n láwọn ṣẹ́ yòókù sóhun kọ́ ló ní ni, wọ́n lọ́lọ́run náà ló ní, ṣùgbọ́n ìbára ẹni sọ̀rọ̀ ńkẹ́ ilé bá àmọ́ láti ń bẹ fún àwẹ̀ ni. Inú ọ̀rọ̀ bíi mélòó kan táwọn àfáà sọ lórí ìtumọ̀ rẹ̀, ìkànnù rẹ̀ òun náà ni wípé bí ìgbà téèyàn bímọ téèyàn sọ pé lágbájá ọmọ mi ni, kò mí ìpò nǹkan ló bá àwọn yòókù ń sọ ẹ̀sà àti ọlá tí ń bẹ fún ọmọ yẹn bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ní ké ọmọ mi nu ẹ má bá ń bá wínú ilé yìí o, ọmọ mi nu sáwọn yòókù sóun náà kọ́ lọ́wọ́ bí wọn ni. Bọ́lá ti ń sọ pé èmi mọ́ làwẹ̀ òun náà ló ní gbogbo àwọn ìjọsìn yòókù, òun náà la sì gbọ́dọ̀ fi fún, ṣùgbọ́n ń sọ fún wa pé ààwẹ̀ tún special. Apá kan àǹfààní ìtumọ̀ rẹ̀ nu, apá kan ní rárá. Ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run jẹ́ kó yá yìí ké kullu amali ibn adama lahu, gbogbo sí ọmọ ànàbí Ádámù òun ló ní o illa sawm illa siyam fa innahu li, èmi mọ́ làwẹ̀. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé wa ana ajizi bihi, èmi náà ni mo sì lè ṣẹ̀san rẹ̀. Wọ́n ní gbogbo iṣẹ́ yòókù pátá téèyàn bá ń ṣe, ẹ̀dá máa ń mọ̀ pé èèyàn ṣe,
ṣùgbọ́n àwẹ̀ ẹ̀dá mọ́ ẹ̀dá ọmọ Ọlọ́run nìkan ló mọ̀ ń tó gbà téèyàn bá kírun tó bá wá kírun Allahu Akbar asáàrípọ̀ wá mọ́sálásí ẹ̀ ń bá lọ ájì wọ́n sáwọn kò travel kó ń lé bó ti kọrí ájì ṣùgbọ́n àwẹ̀ ọba àmọ́ lọ́dún mọ́lẹ̀ bẹ́ẹ̀ kó o ti jẹun tán kọ́ Ọlọ́run ní mi nìkan mọ̀ mọ́ ó ní túmọ̀ rẹ̀ èmi nìkan mọ̀ mọ́ ẹni tó gbààwẹ̀ tó àwọn àfáà ní ìtumọ̀ kan nù àwọn kan ní rárá asọ́ọ̀mù lì tọ́lọ́ sọ pé èmi ilà sọ́ọ̀mù èmi mo ní fa iná hu líjà ẹ̀ pé èmi mo ní àwẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo sẹ́pátá ni mo jẹ́ kọ́mọ ànábì Ádámù ọmọ ládá tí ọmọ gbà lórí rẹ̀ ṣùgbọ́n àwẹ̀ èmi nìkan mọ̀ ládá tí mo gbélé lórí kò sí ẹnì kankan tó mọ iye ládá tó wà ń bí àwẹ̀ èmi nìkan mọ̀ mo fi yún ṣe special package gbogbo yòókù mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé yóò máa wà gàgàdí yín kò níbi kẹ́ ẹ wọná. fa idha kana yawmu sawmi ahadikum ànábì wa ní Ọlọ́run ní máa sọ fún yín pé tẹ́nì kọ̀ọ̀kan yín bá wá gbààwẹ̀ níjọ́ tó gbààwẹ̀ tí ò wíwùkúwì tí ò búyàn tí ò hùwà aláìmọ̀kan fa in sha'tamahu ahadun tẹ́nìkan bá tiẹ̀ wà á bú ẹnìkan bú ọ sọ̀rọ̀ sí ó ṣe gbá ọ ṣàwo gbogbo nǹkan kọ́lé yẹn sì máa ń fèsì sí gbogbo nǹkan kọ́lé yẹn sì máa ń fèsì sí so ẹni tó bú ọ tí orí tọ́lọ́run ló fi bú ọ wọ́n fi hùn lẹ́ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ bọ́ ọ̀dà lóhùn padà so wọ́n bọ̀ ọ̀dà lóhùn gbogbo nǹkan so torí pé téèyàn bá ti gbé ọ̀rọ̀ ẹlòmíì lórí òsàn pé téèyàn bá ń dá eléyìí lóhùn bí ìgbà tí dèdè ni ó di méjì nù gbogbo nǹkan Imam Shafi ní idha nataqa safihu fala tujibihu. idha nataqa safihu fala tujibihu. Imam Shafi ní sórí safihu. idha nataqa safihu fala tujibihu. ẹ dákun ẹ̀yin ará ilé tẹ́ ẹ bá fẹ́ máa pé ó kọ Shafi'u òun lórúkọ tá à ń sọ èèyàn bra Shafi'u mọ́sọ̀ wọn sọ́kọ́ Brasefiu tó o bá ti pè dáadáa òmùgọ̀ ló ń pè òun Shafi'u olùsìpẹ̀ ẹni tó sì pè yàn ṣùgbọ́n láti sọ pé Shafi'u tí túbọ̀ rẹ̀ ló mùgọ̀ so ẹja máa pe aráàfì dáadáa ṣìn lọ́wọ́ à ń bẹ̀ sh lọ́wọ́ à ń bẹ̀ Shafi' ẹni tí ó sì pẹ̀ so Imam Shafi wá ní ìdáná tọkọ Shafi'u sì ní tẹ́lẹ̀ yìí tí òmùgọ̀ èèyàn bá ń sọ̀rọ̀ tó o bá ti rí i pé ilé yìí ọgbọ̀n nígbà yẹn bá bọ̀ ta ẹ̀rẹ̀ lómi yọ kọ̀bọ̀ sórí Facebook òfẹ́ kan Boko Haram ẹ̀dá kan tí ń gbà tó lọ fẹ́ kàn Boko Haram Nàìjíríà ọ̀dà Boko Haram mọ̀ wọn ò mọ àwọn Boko Haram àbí ṣé wọn ò mọ ibi tí wọ́n wà. ọwọ́ ni àwọn àbátọ̀ wa ti gbé súnà lọ́wọ́ ó ní ìwọ̀n ń dákọ lágbájá tàmẹ̀dùn kídìkẹ́ kẹ́nìkan wà wò pé irú eléyìí ìlọ́fẹ́ máa fún lẹ́sì ṣùgbọ́n náà ti di dìde nínú. ìdáná tọkọ safihu fala tujibihu. tó o bá ti rí òmùgọ̀ tó gọ̀ pàtàkì jùlọ tó wá rí kí eléyìí ṣe bídíà kódà ó tún wá lè mú orin mọ́ kọjá pé nǹkan kan náà tó wá ń ja gbogbo ẹ̀rú mọ́ra wọn báyìí kì í ṣe fíìlì lélẹ́yìí fala tujibuhu mọ́dà lóhun. fakhairun min ijabati sukutu fakhairun min ijabati sukutu. n tó lóore jù nù tó lè fi dá lóhùn ni pé kó dákẹ́ àwọn olóyìnbó náà sọ pé silence is the best answer for a fool tó bá ti rí pé èèyàn fúlù pé eléyìí gọ̀ gan so kọ́ wa máa dá lóhùn torí pé tó bá ti dá lóhùn sàwáìtà náfúsákà bìhínú ó ti fi rẹ̀ wé ó ti fi rẹ̀ dọ́gba so ẹ̀sùn di nǹkan náà sẹ̀fí ọ̀wà di sẹ̀fí hàní sẹ̀fí méjì so but ó fi ilẹ̀ kó wọn kí sàfáhà wọn máa wà so. fàyín kálámùtàhù farajita àníhù. tó o bá ti lè fún lẹ́sìn báyìí ó ti bá open floor nù yóò àmọ́ ràn bò yóò máa ṣe fà yóò máa ṣe fà yóò máa sàràn fò ṣùgbọ́n wàyín kàláìtàhù. wàyín kàláìtàhù kàmádà yàmùtù. wàyín kàláìtàhù kàmádà yàmùtù. ẹ má jọ jẹ́ pé inú àwẹ̀ nìkan tẹ́ ẹ má gbàwẹ̀ nìkan ní tó mọ ọlá nígbà tó gbàwẹ̀ ó lè lò nígbà míì náà ìlànà bí ìsọpọlọ ní tẹ́nì kọ̀ọ̀kan bá bu má gbọ́n wulẹ̀ dá lóhùn wọ́n kàn sọ pé ìní sọ ìmọ̀ torí pé ẹni èṣùnú tó fẹ́ da ìbádà rẹ rú tó fẹ́ báwẹ̀ rẹ jẹ́ àsìkò tí kálukú ń wọ́jú rẹ ọlọ́run òun lásìkò yìí ẹnìkan àmọ́ tó bọ́ta lórí Facebook yóò wí òkú wì ó tó àmọ́ òkè ló tó kà tó mọ̀ dá lóhùn so tí kálukú ti ń múra lẹ̀ fún Ramadan títí ń ṣe kàkàrìrì àwọn tí wọn wulẹ̀ níkan sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé ẹbọ tí ń ṣe àwọn gáwọn kì bá wọn gbàwé àwọn ò lé ní
so àwọn ẹ̀dá tí ń tẹ́yẹ̀rìn tí bá gbàwẹ̀ ọ fáwẹ̀ ṣòfò ni o ṣe ti gbọ́ ẹnìkan pè mí jóni ní kí ló dé sọ pé tí ń tẹ́yẹ̀rìn tí kò sẹ́rì àní ọ̀sẹ́rì fún yẹ̀rìn kò sí so àfa gidi tẹ́yẹ̀rìn so tí báyìí babaláwo ní máa ń tẹ́yẹ̀rìn ẹ fi iṣẹ́ eléyìí òun lẹ̀ fáwọn aláwo là ń sọ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ẹ bá ti rí àáfà ìmáàmù tí ń tẹ́yẹ̀rìn mọ́ kírun lẹ́yìn rẹ̀ mọ́ fi run ẹ wéèsì yẹ̀rìn ti tẹ́ òsì nínú ìlànà ti Islam so ìlànà míì lẹ́ni yẹn mú wà kì í ṣe ìlànà Islam ẹ béèrè pé ọpọ́n yẹn wo lànà bí filẹ̀ èwo làbákìrì tẹ̀ èwo ni Umaru tẹ̀ èwo ni Usmanu tẹ̀ Ali nǹkan só ní nlé so sómi lówó ni àbẹ̀tẹ́sùnbà níbo ni a gbójú sí so ẹni tí ọba ti tọ̀lànà àwọn ẹni tá a dá kan ẹrù tó kọjá àpàkọ ni o ilẹ̀ ní ń bọ̀ nínú àdìsí àbí òrẹ́rọ̀ àbí nínú àdìsí àbí Sa'id al-Khudri so ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yasumu abudun ẹrú kan ò ní gbààwẹ̀ yawman fi sabilillah àwẹ̀jọ́ kan báyìí tó àwẹ̀jọ́ kan kò ní gbà báyìí kó gbààwẹ̀jọ́ kan fọlọ́n illa ba'ada Allah so ti báyìí àyàfi kọ́ lọ́wọ́ bá àlékè ọlá kó fi àwẹ̀jọ́ kan kó fi gbé ojú ẹni jìnnà sí iná so ti báyìí fún odidi kíni o odidi sabu'ina kharifan in tó 40 sabu'ina kharifan 70 years téyìn ó fi débi tí iná wà ọwọ́ àwẹ̀ ẹjọ́ kan tó gbà Ọlọ́run ó ní wọn ó gbé ojú rẹ̀ jìnnà síná kí wọ́n gbé ojú rẹ̀ jìnnà síná kọ́mọ̀tì ẹ̀mọ́ náà ibi tí iná wà rárá lọ́wọ́ àwẹ̀ ẹjọ́ kan tó gbà fi sabilillah sójú ọ̀nà tọ́lọ́ so sójú ọ̀nà tọ́lọ́ ẹ rí i pé nǹkan ọlágbára Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí Sahalu ibn Sa'ad ọ̀nà Ànábì sallam sọ pé ẹ jẹ́ n sọ fún yín o inna fil jannati baban ẹnu ọ̀nà aljanna ẹnu ọ̀nà kan bẹ́ẹ̀ ilẹ̀kùn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé yuqalu lahu Rayyan orúkọ ilẹ̀kùn yẹn ni Rayyan so ti bá orúkọ ilẹ̀kùn yẹn ni kí ni o Rayyan so ilẹ̀kùn yìí ẹnì kankan ò ní wọ̀ la yadkhulu minhu ahadun ẹnì kankan ò ní wọ̀ bí tilẹ̀kùn yìí wà rárá àyàfi tá ni o illa sa'imun àyàfà àwọn aláwẹ̀ nìkan àwọn aláwẹ̀ ni ó gbàbẹ̀ wọlé tó bá dógò ẹ̀kẹ́ àmọ́ ilẹ̀kùn yẹn ọmọ sọ yìí pé àyìnà sa'imuna àwọn tí máa ń gbàwẹ̀ Ramadan so ti báyìí àwọn tí ń gbàwẹ̀ Ramadan kọ́ àwọn tí ń gba àwẹ̀ Ramadan àwọn tí ń gba àwẹ̀ tí èso Ramadan tí wọ́n fi ń wojú rẹ̀ Ọlọ́run níbo ni wọ́n wà kíní yóò máa béèrè lọ́wọ́ ká níbo làwọn ẹni wà ọyẹ ìbá wa wá wọn jáde torí pé ẹnu ọ̀nà yìí ò ní wọ́n ní wọ́n gbà wọlé Ànábì wa ní fa idha dakhalu tí wọ́n bá ti gbàbẹ̀ wọlé tí wọ́n ti lè gbàbẹ̀ wọlé báyìí ogulqa wọn ó tilẹ̀kùn yẹn ni o falam yadkhulu minhu ahadun ẹnì kankan ò ní lè gbàbẹ̀ mọ́ láíláí so ẹnu ọ̀nà sì ní Rayyan ni kí ni à ń pè ní Rayyan ìrẹ̀ǹgbẹ́ ẹnu ọ̀nà rẹ̀ǹgbẹ́ so a jẹ́ kí gbogbo ẹni tó bá ti wọ ọbẹ̀ òǹgbẹ ò tún gbẹ mọ́ nítorí pé òǹgbẹ la fi gbẹnú nígbà tá a wà láyé tó bá wá rí bá àwọn àfáà wá ní mélòó ni ààwẹ̀ ń ló pín sí ààwẹ̀ pín sọ́nà méjì àti kọlá díẹ̀ ti mẹ́mẹ́ àti ìbọ̀bí ti Ramadan ààwẹ̀ pín sí ọ̀nà méjì àkọ́kọ́ ni siyamu wajibin ààwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn ń bẹ a sì ní siyamu tatawwu'in èyí tó jẹ́ tàtàwá àṣegbọrẹ èyí tó jẹ́ àṣegbọrẹ ńlá kọ́kọ́ ń sọ tá a ṣàlàyé níjẹjọ tá a tún sọ díẹ̀ ń bẹ ní ìsìn káwá bọ́ síbi tó jẹ́ wájib èsàrè yìí tó jẹ́ ọ̀ranyàn tó jẹ́ pé nọ́mbà túláàsì ni tó ti báyìí nọ́mbà túláàsì ni kì í ṣe nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gbà ni so o gbọ́dọ̀ gba àwẹ̀ yẹn mélòó ni àwọn àfáà ní mẹ́ta ni òun náà pín sọ́nà mélòó mẹ́ta àkọ́kọ́ òun náà ni ma yajibu li zamani nafsihi
ń bẹ́nu rẹ̀ èyí tó jẹ́ yí pé àsìkò yẹn bá ti dé ní òtò jọ́ràn yàn tó jẹ́ pé yàn gbọ́dọ̀ mọ́ gbà. Ìyẹn ni oṣù Ramadan àsìkò la máa fi ń ṣe. Ẹ rí i pé ìjọsìn Ọlọ́run fi àsìkò sí gbogbo ìjọsìn. Ìtẹ́fì mọ̀ kí mọ́lúdé ṣe ara ìjọsìn nu kálukú ní mú déètì tó wù. Àsìkò wà fún ìjọsìn. Inú oṣù Ṣàbán la wà àwọn èèyàn sì ń ṣe mọ́lúdé sí. Ṣé tó gbé Ànábì Ṣàbán ni? Ṣé kọ́ ẹ̀kọ́ náà ti mọ̀ yìí pé ìwà nǹkan jẹ ni? Ẹ ń bá wa sọ fún yín lé àmọ́ aràn rí ké wọ́n fẹ́ bàjẹ́ jẹ́ ìjẹ́rẹ́ wájẹ́ rẹ sọ́nà àbòmíì. Inú ọ̀nà halali tí wọ́n tọ́ ọmọ yìí pé ọ̀fẹ́ jà láàlì olùfijọ́ mọ́ báwọn èèyàn gbẹ sáré tọ́ọ̀bà níṣẹ́ lọ so ti bá ọmọ gbowó lórí ẹ̀ ọmọ chájì wọn ni pé ṣé láàdì lẹ́fẹ́ gbẹ́ ni àbíṣákù ọmọ láàdì gbẹ́ o so 120,000 ìyún péjú kọ́ wájú kó ó sì bá wọn gbẹ́ gbajígà ọgbẹ́ so àsìkò Ramadan ò tí ì dé tó bá dé ló tó dọ̀ràn yàn. Ìyẹn bá à ń bọ̀ ń bi eléyìn. Ẹlẹ́ẹ̀kejì mà yẹ́jìbù èyí tó jẹ́ ọ̀ràn èèyàn tó jẹ́ wípé ọ̀ràn èèyàn ni li ijabil insan dhalika ala nafsihi nítorí pé ọmọnìyàn ló sọ nǹkan yẹn di ọ̀ràn èèyàn fúnra rẹ̀. Ọmọnìyàn ló sọ kí ni o ló sọ nǹkan dọ̀ràn èèyàn fúnra rẹ̀. Kì í ṣe pé ọ̀ràn èèyàn ni fún rẹ ìwọ ló sọ di ọ̀ràn èèyàn fúnra rẹ ló sọ di ọ̀ràn èèyàn tó. Bí àwẹ̀ wo òun náà ni síyámù nadhiri àwẹ̀ lérí kéèyàn ò lérí pé ìwọ Ọlọ́run tó o bá ṣe nǹkan báyìí màá sì ṣe báyìí fún ọ. So ntọ́ sọ pé ó ṣe fọ́lọ́run pé tọ́lọ́run bá ṣe nǹkan fún ọ ó ti dọ̀ràn èèyàn fún ọ tó o gbọ́dọ̀ má ṣe. Fúnra ẹ lọ sọ pé tọ́lọ́run bá ṣe báyìí wàá ṣe kí ni o wàá ṣe nǹkan báyìí padà fọ́lọ́run. Ntọ́ wàá sọ jáde òun ọ̀ràn èèyàn ni o gbọ́dọ̀ má ṣe. Tó o bá ilé ṣe o ti kóbá rẹ ọ̀fẹ́nu kóbá rẹ nu. Innal wafa'a bi ahdillahi adatuna wala yafi bi'udillahi kadhabun wala yafi bi'udillahi kadhabun. Ọlọ́run kọ́ ló sọ dọ̀ràn yẹn fún ọ ìwọ ló ní bọ́lọ́run bá ṣe báyìí fún ọ ìwọ náà ó ṣe báyìí padà ó ti dọ̀ràn yẹn nú o téèyàn gbọ́dọ̀ má ṣe. Ṣùgbọ́n nǹkan yìí kò dáa. Ànábì jẹ́ kó yé wa wípé àìfi lè rí gba nǹkan níwájú Ọlọ́run innama yustakhraju minal bakhil. Ahun lèèyàn máa ń fi lè rí gba nǹkan lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ọba wa sì ní kì í sáhun. Ọlọ́run èé sáhun tó mọ̀ pé Ọlọ́run tó bá ṣe báyìí fún mi èmi náà ó ṣe báyìí fún ọ. Ó mọ̀ pé tó bá fún ní nǹkan yẹn òun náà ní fi tọwọ́ rẹ̀ lẹ̀. Ọba wa ọlọ́rẹ̀ ni kì í ṣe ń tọ́ mọ̀ fi lè rí gba nǹkan lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n téèyàn nàbí nadhiri àwọn tó jẹ́ wípé gbogbo lérí tí wọ́n bá lérí wọ́n máa ń ṣe kí ni o wọ́n máa ń mú un ṣẹ gbogbo lérí wọn. wa yakhafuna yawman. Àwẹ̀ 10 days ọmọ jìnnà rárá o ó ti dọ̀ràn yẹn fún ọ. Ìlérí nu o àfi tó bá jẹ́ pé n tó fi ṣèlérí nǹkan burúkú ni. Lápẹẹrẹ yẹn ní Ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi ń pẹran fún ọ. Níbo lọ́wọ́ apá sí o ọwọ́ lọ dákọ pé nídìí oògùn. Ààrẹ ń tó lérí bá wọn lójú ayé Ànábì síwájú kọ́lọ́ tó gbà Ànábì dé ló ti lérí ọwọ́ àgbà ìsìláàmù ó dà nǹkan Umaru ibn al-Khattab ni ọwọ́ bá Ànábì léèrè pé Ànábì mọ̀mọ́ ní máa ṣe báyìí so but ààyè ibi tó dákọ póun ó ṣe nǹkan sí ààyè ẹbọ ni Ànábì ní lọ ṣe é bòmí ọ̀gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ torí lérí ni ó mú ṣẹ ṣùgbọ́n ààyè ń lọ ọ̀gbọ́dọ̀ ṣe sí pé ibi báyìí ni màá ti ṣe nǹkan báyìí ó ní ṣe sáàyè yẹn mọ́ ibòmíì lọ́ọ̀yà tí lọ́ọ́ ṣe sí gbogbo ohun tó bá ti jẹ mẹ́bọ ẹbọ pátá mùsùlùmí gbọ́dọ̀ sá fún ni. Gbogbo ohun tó bá ti jẹ mẹ́bọ pátá
mùsùlùmí gbọ́dọ̀ sí kíni o ọ gbọ́dọ̀ sá fún bó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹbọ gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ bó bá wùwà ìwà ẹbọ gbọ́dọ̀ jáde nínú ìṣesí rẹ ó kórìíra ẹbọ àtẹntí bá ń ṣe láfi ń pariwo bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé ẹjẹ́ àgbà kíní kan àwa Yorùbá àwa kíní kan ṣé ò ní gbé Ògún wọlé torí sì lẹ́mọ̀ sọ pé kíní kan alálẹ̀lẹ̀ lọ́tẹ̀lẹ̀dọ́ káwá kó gbẹ ẹbọ padà ráyè gbogbo ibi tí má ti ń ṣẹbọ àdánwò ni máa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo ibi tí má ti ń ṣẹbọ ẹni tí bá ń pèpè fún kíní kan nation àwa àbèrè kí ló ní tẹ̀ ń ka áyà ń tẹ́ẹ̀sì tẹ̀lé gbogbo mùsùlùmí ní ń kà ẹ fi ń kírun ẹ̀yin ìmáàmù ẹ̀ ń kírun ẹ̀yin náà ẹ̀ tó wá ń sọ pé ẹ jẹ́ á padà ká máa jà fún kinní kan tẹ́ bá wá jà fún tẹ́ ẹ fẹ́ jà fún náà ṣé bí ẹ mọ̀ yìí pé inú tí wọ́n fi ní kẹ́ ẹ jà fún náà ni pé kẹ́ ẹ padà sí ìpìlẹ̀ kẹ́ ẹ máa ṣe báyìí kẹ́ ẹ máa bọ̀gùn kẹ́ ẹ máa ṣe gbá kẹ́ ẹ máa ṣàwo kí ló dé ìwọ mùsùlùmí kò ní yọnu sí nǹkan tó o sì mọ̀ pé nǹkan ò lè ṣẹlẹ̀ àfi kó tó wú ẹbọ jáde padà ajẹ́pẹ́sìn rí òyì ọ ọlọ́run ní kùlì yá ayyuhal kafiruna. kùlì yá ayyuhal kafiruna. ọlọ́run ní wà nàbí sọ pé mo bá ń pe gbogbo àwọn kèfèrí ọ̀yà kò sì sẹ́ni tá ẹ̀ lè jọ sí papọ̀ wàláì kò tí ì sí ẹ̀sìn kankan tó nírú quality yẹn la ní tó fi mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́run fi lélẹ̀ orílẹ̀ ayé torí pé Islam yìí sẹ́sìn ìlú kan tó bá jẹ́sìn ìlú kan ni bí wọ́n bá ti ń ṣe ń lu nìkan náà làwọn ará bí ó ṣe máa ṣe tí wọ́n bá débò míì kò ní relevant mọ́ ìwọ náà wo gbogbo ẹ̀sìn yòókù èyí máa fi Islam ṣàpèjúwe ìgbà táwa lọ sáfún Rivers State à ń wá mọ́sálásí ibi tá a ti kírun kí kákàtí ẹ̀rí mọ́sálásí àfẹ́mẹ́ tó ní àwọn míì tá a jọ lọ àwọn ń wá ìjọ wo ní àwọn bílọ́ǹgì sí wọ́n ń rí ilé ìjọsìn wọn ṣùgbọ́n wọn ò lè wọbẹ̀ wípé kì í ṣe ti alélè kì í ṣe ti alélè so wọ́n rí ilé ìjọsìn tiwọn ṣùgbọ́n wọn ò lè wọbẹ̀ idan ìyẹn kéré o tá a bá wá rí mùsùlùmí kan ó wá láti Ghana a rí mùsùlùmí kan ó wá láti Ethiopia a wá rí mùsùlùmí kan òǹjọ́ ọmọ Yorùbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá pàdé ní Germany wọ́n pàdé airport kò sí ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ ẹ̀ Ethiopia Ghana àti Nàìjíríà tóun tó wá jẹ́ Yorùbá ká wá lọ wọ ẹ́ ní ẹ̀sìn tó bá rí ọ jẹ́ tí wọ́n bá ń ṣe ẹ̀sìn lè wà Nàìjíríà kọ́mọ̀sì ní Ghana o ó lè wà ní Ghana kọ́mọ̀sì ní Ethiopia tó bá wá jẹ́ wípé ọba wa wà tẹ́sìn yẹn wà láwọn ìlú tí mo dákọ̀ láwọn kọ́ńtì tí mo dákọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá pàdé wàláhì wọn ò lè jọ ṣèṣìn papọ̀ kò sí irú ẹ̀sìn torí ọjẹ́ láyé torí pé tí wọn ò bá ti lè gbọ́ èdè ara wọn wọn ò lè ṣẹ̀sìn papọ̀ kódà bí wọ́n bá gbọ́ Ògún nẹ́tíwọ̀kì tí ẹ̀ òde Ghana Yorùbá ló lóògùn àwọn tí ń bọ ẹ̀yìn tí wọ́n jẹ́ olórìṣà nílẹ̀ Haúsá àwọn ọmọogun tilẹ̀ Ìgbò wọn ò recognize Ṣàngó ó bẹ̀rẹ̀ pé Yorùbá ló ní àwọn náà ní ìtí máa ń bọ ní ọ̀dọ̀ tí wọn lọ́tọ̀ káwá tí wàá sọ yìí pé wọ́n wá ní nǹkan kan tó so wọ́n papọ̀ èmi ò tí ì máa ń tó lè so wọ́n papọ̀ so káwá pé nǹkan ń bẹ tó so wọ́n papọ̀ èdè tí wọ́n fẹ́ fi sọ tí wọ́n fẹ́ fi pe nǹkan kọjọ́ra wọn wọn ò wá gbọ́ èdè eléyìí ọ̀gbọ́yìnbó àwọn tí náà gbọ́ èdè tiẹ̀ wọ́n wá jọ pàdé ní airport wọn ò lè jọ ṣèṣe papọ̀ wàláhì Islam nìkan ló lè ṣerú ẹ̀ bí ẹ ṣe pàdé airport wọ́n lè juwọ́ síra báyìí pé tí ọmọ sáà kú sọ fẹ́ kírun tí ọmọ gọ́kì sọ fẹ́ kírun báyìí ó tiẹ̀ rí pé sálùwàlà náà sálùwàlà kò wúlẹ̀ ní ìbéèrè gan kódà kò ní sálámà sí ẹ̀ kò ní béèrè nǹkan ju kókó sálámà aleikum wa aleikum salam sálámà yẹn náà ló tó wà generally accepted. wọ́n kẹ̀tẹ́ nìkan tó bá wù ẹ̀ bọ́ wájú nù rẹ̀ ni torí ẹ̀ ti mọ̀ pé fáti ọ̀yàtọ̀ tẹ́ dá Amẹ́ríkà wàhálà dọ̀ọ̀lì náà fi parí rẹ̀ ohun ẹnìkan lè lẹ̀ o kóhun ẹnìkan ó kí o so ti yé bá táàfin mọ̀mọ́ kí Yorùbá ní ka Kùránì yìí ṣùgbọ́n Kùránì kan náà wọ́n kà ẹnìkan lè ní alihamudulilayi rabbil alamin arahmani rahim ẹnìkan lè ní ka tiẹ̀ yọ̀n kẹ́ iná àtọ́yìnà kẹ́lẹ́kẹ́ tí ó dẹ̀ wọ́n kẹ́ eléyìí lẹ̀ so eléyìí so ó fi ẹ̀yìn pé ìsìláàmù yẹn náà ní kí ni ó ń làbáláyé òun ló wà universal
so kẹ́nìkan àwọn ẹlẹ́sìn kẹlẹ̀sìn àbáláyé ó wá ń jà fún ẹ̀yà kan tó sì mọ̀ yìí pé wọ́n wà gbé ní tó dé lọ́sàn-án gan tí wọ́n gbé padà wá wọ́n gbé wọlé ọlọ́run ní wà nábì sọ pé láàbùdù mẹ́ta àbùdù náà èmi ò ní gbà fógun o wàlá àǹtún àbìdù náà máa bùdù èmi náà sì gbọ́dọ̀ fọ́ọ̀sì yín pé kẹ́ wá jọ́sìn fọ́lọ́run mo dọ́ba tó dá mi mọ̀ ẹ̀yin náà ṣé bí n tẹ́ ẹ̀ mọ́nú ẹ kálukọ́ jọ máa ṣe lọ àfẹ́ ìpàdé ọlọ́run náà. mo lè rìn mo lè yàn mo lè rìn mo lè sakọ ìsìláàmù ní fàdà mi mùsùlùmí ní mọ́dà mi mùsùlùmí lọ́mọ tí mo bí mùsùlùmí láyà tí mo fẹ́ mùsùlùmí lèmi fúnra mi mo lè rìn mo lè yàn. so ọlọ́run ní èmi ẹ̀yin náà wàlá àǹtọ́ àbìdú náà máa àbùdù nígbà tí ó wà parí ó ní làkún dínú kún wàlíyàdí so ẹ máa ṣe tiyín èmi náà máa ṣe tèmi ẹ̀san tiyín ẹ̀yin lẹ́ni ẹ̀san tèmi náà èmi ni mo ní ìdá nǹkan fàjà tọ́bọ̀ wá fẹ́ gbégbé wọlé ẹ̀yà wa kìíní kan kò sí ń tọ́ wà láyé ìṣòro tá a rí a máa kojú láyé a padà sí pé bọ́ọ̀ lọ́lọ́run sí ni a sọ̀fọ̀ ẹ̀ ni láfi ń sọ pé gbẹ́ mùsùlùmí tẹ́ ń bọ́ ta tẹ́ ń sọ pé kìíní kan ẹlẹ́bọ ẹ̀ ń sọ́pọ́ọ̀tì ẹbọ nìyẹn o so ìlérí tó bá lérí tó bá ní í ṣe pẹ̀lẹ́bọ ò gbọ́dọ̀ múṣẹ́ ibi tó lágbára dé ibi tí mo ti yà lọ́nu so tó bá fi àwẹ̀ lérí pọ̀ fẹ́ gbàwẹ̀ fọlọ́run ọ̀ràn yẹn ni àwẹ̀ yẹn náà ti dọ̀ràn yẹn sí Ọlọ́run ó ti dọ̀ràn yẹn akànyà síbi republic tí ẹ̀ǹbákà kínní ọlọ́mọdéogun ọ̀sẹ̀lẹ̀ Nàìjíríà wo èkófógun o torí kò síbi tí ẹ ti máa ń ya tí ó wà á lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ so Ọlọ́run bá lékè ọlá wọ́n lọ́mọ bí ọ̀rọ̀ Nàìjíríà ti bá ń fì báyìí ó sì tún bá wa tó ọmọ bó ṣe máa ń tó Ọlọ́run lọ́mọ bó ṣe máa ń tó bá ní tó àfẹ́ tàjẹ̀ sílẹ̀ àfẹ́ para ẹni gbogbo ibi tí wọ́n bá ti ń tàjẹ̀ sílẹ̀ ibè dífẹ̀lọ́pù ìbínú Ọlọ́run ní tàjẹ̀ sílẹ̀ gbogbo ẹni tí bá ń sọ̀pọ̀tì irú nǹkan bẹ́ẹ̀ òun náà kàn bínú Ọlọ́run torí pé ibi yẹn bá ti ń tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kò sí bójú òrọ̀kè lálùbáríkà kò sí gbogbo ohun tẹ́ ń sọ yìí tí ò ní máa padà fàtàjẹ̀ sílẹ̀ so Ọlọ́run bá lékè ọlá má jẹ́ kí tàjẹ̀ sílẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ Nàìjíríà wọlé àjọkà oṣù rẹ gbogbo bí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ìwọ lọmọ bó o sì máa ń bu tútù sí nǹkan so ìwọ ọba tó ò fi kòrónà tó ò fi bá wa jà lọ́nà òdì Nàìjíríà ẹ mọ́tò wa já fàfọ́fà fúnra wa Ọlọ́run láwà kó àìmọye àwọn èèyàn ló kú lágbàáyé Ọlọ́run láwà kó níbẹ̀ bá a bá sọ pé kò sí ìtumọ̀ rẹ̀ ó yé wa tá a bá ní kò sí ìtumọ̀ rẹ̀ yé wa àwọn ibi tó ti wà wọ́n mọ ohun tójú wọn rí ṣùgbọ́n Ọlọ́run fi àánú gbà wá ní Nàìjíríà Ọlọ́run wá fàánú gbà tán òkè nóò nítorí ká fi sọ Ọlọ́run ní pé àwa gan ni ká máa para wa Ọlọ́run mọ́jọ́rọ̀ owó rí báwọn o wọlé àjọ kan so rẹ o ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun náà ni èyí tó jẹ́ wípé mà yajibu li illatin ọ̀ràn yẹn lọ jẹ́ ìran jíjọ́ràn yẹn àwẹ̀ nù ọ̀ràn yẹn lọ jẹ́ nítorí ìdí kan ni kí náà ni èèyàn fẹ́ san ìtanràn nínú àwọn kí n má pèjúwe méjì wá nínú àwọn ìtanràn tá a lè fa àwẹ̀ san òun náà ni pé ẹni tó búra lórí wípé òun ò ní ṣe nǹkan kan tàbí búra lórí nǹkan kan tí nǹkan yẹn tí ìṣe tó ti ṣẹlẹ̀ lọ ní tí ó padà ṣẹlẹ̀ ní bóyá ní alágbájá wà lẹ́ àlejò ṣe mọ́ àbí kíní kan ó wá padà wà gbọ́ wá sí tàbí orí pé n tó ń búra lórí nǹkan wọn sọ pósìtì ẹ̀ lọ da tàbí à ń bá sọ fún pé nǹkan burúkú ló ṣe yìí dóbẹ̀ ìsìláàmù ní ọ̀fẹ́ lòun kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ń o ti dáràn Ọlọ́run ìkan nínú àwọn tá a fẹ́ sọ ẹni ọ̀sán tanran ìbúra tó o ti ṣeun tó o rí pé n tó o búra lórí kọ́ wá padà sí gan lọ da ọwọ́ àṣà tanran kọ́ lọ lásán báwọn ìkan nù tanran ni ìmọ̀ kọ́ ọ bọ́ ọ̀yàn mẹ́wàá ní oúnjẹ ẹ̀kan tí wọ́n jẹ ìjókòó ẹ̀kan tàbí kọ́ ọ raṣọ séèyàn mẹ́wàá lọ́rùn tàbí kọ́ ọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ẹ rí i pé àwẹ̀ wà nù option yẹn àwẹ̀ ọjọ́ mẹ́ta irú àwẹ̀ yẹn ọ̀ràn yẹn ní fẹ́ tó fẹ́ fi àwẹ̀ san ìtanràn ọ̀ràn tó dá inú àwọn ọ̀ràn táwọn yẹn máa ń fẹnu dá òun náà ni kéèyàn fẹnu jáwáyà wípé ìyàwó òun ó ti dìyà òun ò ní súnmọ́ mọ́ ìyàwó òun ti dìyà òun wọ́n wá sọ pé ọ̀rọ̀ búkú lọ sọ yìí ó
àbójú rẹ̀ wá wálẹ̀ Ọlọ́run ní rárá ìgbà tó o ti pè ń ya rẹ̀ o ò lè gorí rẹ̀ mọ́ tó bá fẹ́ gorí ẹ̀ padà inú àwọn option tó gbé kalẹ̀ àbí tọ́lọ́ ń gbé kalẹ̀ jẹ́ tó tẹ̀lé kó o tó lè lẹ́tọ̀ọ́ sí láti lè gorí òun náà ni pé ó gbààwẹ̀ odidi oṣù méjì ṣàárọ̀ ẹni mútàtàbí àìní sùtìbà ṣàárọ̀ ẹni mútàtàbí àìní odidi oṣù méjì léra tí ó gbọ́dọ̀ já tó o bá gba 59 tó o bá gba 59 tó o bá ìlẹ́jà tiẹ̀ bọ̀ ó tún kó ní o ó gbọ́dọ̀ já rárá ó gbọ́dọ̀ já rírọ́nù so irú àwẹ̀ yẹn ó ní àwọn àwẹ̀ kafarot àwọn àwẹ̀ ìtanràn so mẹ́tẹ̀ẹ̀ta ìnà àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn ṣùgbọ́n èwo ló wá kàn wá tá a fẹ́ ṣàlàyé òun náà ní àwẹ̀ Ramadan oṣù àlùbáríkà oṣù kẹ́ oṣù tó jẹ́ yí pé kálukú ti ń múra lẹ́ẹ̀dẹ̀ oṣù àánú ni oṣù kẹ́ni oṣù alukur'ani ni so oṣù téèyàn máa ń fi ń wojú rí Ọlọ́run tó jẹ́ pé kò sí irú ẹ̀ nínú gbogbo oṣù méjèèjìlá Ọlọ́run wá gbé oṣù ó gbé fáwọn mùsùlùmí pé mo bùn yín lóṣù yìí kẹ́ ẹ rí n fi wá ojú rí èmi Ọlọ́run àánú Ọlọ́run la rí gbà o kì í ṣe gbogbo ẹni tó gbà ń tọ́ lọ òun lélẹ̀ tún ṣe fẹ́ bá ọ àwa tá à ń sọ̀rọ̀ àti ìmọ̀ bóyá yóò bá wa o níbi tó tún kù sí yìí o kọ́lọ́ba àlekè ọlá kójú ọbẹ̀ ní kọ̀ọ̀kan aláyọ̀ àtàlàáfíà a gbọ́dọ̀ múra alẹ̀ dé Ramadan yẹn ká múra alẹ̀ dé kọ́lọ́ba àlekè ọlá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ramadan ọlọ́jọ́ ọba wa láyọ̀ àtàlàáfíà má pè lápára fún wa àwọn èèyàn ó múra umura lọ́dún yìí bí idinla àwọn èèyàn ó ṣe umura Ramadan so láti lè tún fi lékún ìbádà so Ọlọ́run ṣe ń rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa o àwọn tí ò ṣe umra náà tá a wà nílé náà Ọlọ́run já sọdún ayọ̀ já rí Ramadan ṣe láyọ̀ àtàlàáfíà lẹ́yìn Ramadan ó tún kù iléyá ájì náà so ọba tó ti sí náà báyìí so Ọlọ́run mọ́tòjọ́ náà ò tí mọ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń diwó mọ́wọ́ ájì mọ́wọ́ ájì 2021 so ó ti sí báyìí o kálukú okòwò rẹ̀ jáde bákan náà iléeṣẹ́ Al-Maruf àti ní ẹ̀ka sí àdúgbò ìyànà Ṣéhù Lólómi lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dimbas ibẹ̀ ni a ti rí sàmọ̀dọ̀ Al-Maruf báyìí branch office ti wà lẹ́yìn tí ọlá Ṣéhù tó wà ní géètì ní Odifẹ̀ road so branch mi fún gbogbo àwa tí a wà ní Olúyọ̀lé side so Olúyọ̀lé local government so instead that fún madamu káàkiri branch mi tó ti wà ń bẹ́ẹ̀ so iléeṣẹ́ Al-Maruf Ọlọ́run má jẹ́ kó wó o so ájì súnà tọkàn balẹ̀ tó rí ṣe la fi ń sọ báwọn so ájì súnà gbogbo àwọn àfáàtà wà ń bẹ́ pátá áàlù súnà ni tó ṣe ájì rẹ nílànà bánàbí ṣe gẹ́lẹ́ Ọlọ́run balikọ́lá má jẹ́ kí iléeṣẹ́ náà owó wọlé àjọ kan so rẹ wọlé agbóhùn la ilaha illallah so inshallah àwa tí a bá ní ìbéèrè á gba ìbéèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní o so tá bá ní ìbéèrè kan sí kejì kí a pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 21 02 4846 òní nọ́mbà tí a pè sí 081 21 02 4846 so kí Ọlọ́run balikọ́lá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ramadan kì í ṣe oṣù tí a kàn máa fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú so ká prepare ara wa lẹ̀ dáadáa di Ramadan àlàáfíà Ọlọ́run balikọ́lá kó fẹ́ ní kọ̀ọ̀kan wa 081 21 02 4846 òní nọ́mbà tí a pèsè náà hello salamu alaikum. Zero 81 21 02 4846. Naam. Hello. Wa alaikum salam. Naam.
ẹjọ́ sá a fẹ́ bèrè sáyẹ̀nsì àlùfáàjà rẹ̀ jáde ẹ̀sìn tí èèyàn lè ṣọ́ọ̀tù sàárì tí ẹ bá ń gbàwé. So ẹ máa stop ẹ ní 5:15 tó ti yé báyìí náà lásìkò sin ni mò ń sọ ó lè change lọ́la o náà 08121024846 náà hello. Hello, salamu alaikum. Now, 081 21024846 tàbí 090 52 21 33 56 ó ní àwọn nọ́mbà tí ọ̀ràn pé network yẹn fẹ́ ṣe bákan 081 21 02 4846. So inshallah Ramadan yóò bẹ̀rẹ̀ tó bá ti di Shaban 29 tá a bá ti rúṣù. So a padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oṣù àti tí àwọn èèyàn máa ń ṣe. Àwọn èèyàn tó ti fẹ́ ṣe meeting nísìn gbogbo ẹ̀yin máa mú lẹ̀ yóò bá ń bẹ̀ yín ni. So ẹ jẹ́ ká gbọ́ súnà yìí ká má ṣe bídíà. So kò sí tí ń jà mú déètì ilẹ̀. Hello salamu alaikum. Kò sí tí ń jà mú déètì ilẹ̀. Ẹnìkan kan ò mú déètì ilẹ̀ nínú àwọn tó ṣáájú wa. Gbogbo ẹ̀yin tẹ́sí máa fi yan rìn wò pé tá a bá wo ìsáàbù tá a bá wo bóṣùpá kan ṣe ń lọ bóṣùpá kan ṣe ń bọ̀ ànábì ti jẹ́ yé wa ibi tó fi á sí ni ẹjẹ́ á dó sí ọ̀rọ̀ oṣù ní wàhálà. So ẹgbẹ́ ẹni tí wọ́n ń béèrè pé ẹ dákun déètì jò lábẹ́rẹ̀ àwẹ̀ ìsìláàmù èmú déètì ilẹ̀ o má béèrè béèrè tí èyí sára rẹ o ẹ dákun níjò lábẹ́rẹ̀ àwẹ̀ so níjò ẹ̀bẹ̀rẹ̀ tí láṣẹ ẹ̀ ni so má béèrè pé jò lẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ kankan o. So kọ́nà balẹ̀ kọ́lá kọ́sànù wa tá a bá róṣù ntọ́ wà nù tá a bá lọ́wọ́ àwọn bàbá wa gan. So tá a bá róṣù a bẹ̀rẹ̀ àwẹ̀ tí ó bá róṣù wọn kà Ṣàbán yóò pé 30 ìta bá gan nu. So ìta bá nu ọba róṣù lónìí ká bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá ti rí odijọ́ kejì ká bẹ̀rẹ̀ àwẹ̀. So kò sí aburú kankan bẹ́ẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sànù ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wọlé àjọ kan oṣù rẹ̀ àwẹ̀ Ramadan ó nídìí ìnáwó ó nídìí àlàáfíà gbogbo tí a nà tá a lò kọ́lọ̀n balikọ́lá kọ́dà fún wa. Wa alaikum salam. Wa alaikum salam tó rákàtù. Ẹ káalẹ́ o. Ó kí á kú ìlẹ́jì lójú ọ̀nà àgbà ọlọ́run tó gbèrè láàmú ọmọ yìí tẹ̀síwájú. Aláàmà mi. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ìgbẹ́ tí a bá ṣàlùwọ́nà. Tọ́ba rí i tó bá yá èèyàn bá mú nǹkan kan pẹ́ ni wọ́n ní tí ẹ̀ bá ṣe bí iyọ̀ tàbí ata pé kọ́ bàjẹ́. Náà ṣé ata àbí yọ̀ sọ́ba àlùwàlà jẹ́ ìbéèrè gangan nù. So àlùwàlà kìí tẹnu já àyàfi ọ̀nà kan. So àlùwàlà kìí ṣe kí ni o kìí tẹnu já àyàfi ọ̀nà kan. So àlùwàlà tá a bá ti ṣàlùwàlà bá a jẹun kò bá àlùwàlà wa jẹ́ ṣùgbọ́n tá a bá ilé jẹran ràkúnmí àlùwàlà yẹn ti bàjẹ́ ọ̀nà kan tó lè fi bàjẹ́ nù tá a bá ti lè jẹran ràkúnmí àtàlùwàlà mi ṣe. So ẹran ràkúnmí òun náà sì ni kùndí àtàlùwàlà mi ṣe ṣùgbọ́n gbogbo àdìsọ wa pé wa alaikum salam tarakatu naam. ẹ̀ka ní pé tó. Yes. Ọlọ́yọ̀ ní dàrú. Ọlọ́mà mi. À ń gbádùn yín agbára ọlọ́run ṣẹlá náà ayé yín náà. Ọlọ́mà mi. A ti kúrò ara dá ọlọ́run jọba aláyé o. Àmì o. Orúkọ mi ní Abidin látàkàn. Ok. Ọ̀dà rọ́sà jazakumullahu khairan ẹ fẹ́ kí a ní ti yín. Náà ó ní pé àdìsí tí wọ́n sọ fún wa pé ẹ ń bá jẹ bọ̀ọ̀lì ẹ ń bá jẹ nǹkan tí ẹ ń fi iná sun àlùwàlá rẹ ti bàjẹ́. Àdìsí yẹn wà tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà ọ̀dọ́wọ́ parí tọ́wá kẹ́hìn àná náà. Hello, salamu alaikum. Wa alaikum salam tarakatu. So ànábì ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà padà yà ànábì wá ní láti sin lọ o tẹ́ ẹ bá jẹ nǹkan ìsìláàmù aláwọ̀ yín kéèké mọ́sálùwàlà mọ́. So inú àdìsí Jábìrì ló ti wáyé pé kánà akhirul amrayni tarikul wudu mimma masati unnar. So ìntọ́ wá kẹ́hìn ọ̀dọ́ ànábì ni pé ẹ má wulẹ̀ sàlùwàlà mọ́ tẹ́ ẹ bá ti jẹun tí wọ́n fi iná sun bíi bọ̀ọ̀lì bíi àgbàdo
so ló jẹ́ sọ yí pé àlùwàlé tẹnu já àyàfi ọ̀nà kan òun náà ni téèyàn bá jẹran ràkúnmí so ṣùgbọ́n kí májàta májèpo ìyẹn ò sí inú ẹ̀sìn o so yóò bá lẹ́fù lásán lélẹ́yìn o wọ́n fún pákéjì ni o kọ́lọ̀ ń kọ́ sànù wa nam 081 21 0248 46 òní nọ́mbà tí a pèsè fún ẹ tó bá ní ìbéèrè náà. Hello, salamu alaikum. Náà. Hello. Hello, à ń gbọ́ yín láti bulẹ̀ tí ń pè. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwa bíi mẹ́rin kí n lọ́wọ́ sí ìjà. Ok. So ọkọ wa jọ ìgbà àwọn yẹn bá mi pé so àwọn bíi márùn tó ti wá kàn fún ìbáwọn pé so ìgbà tí sábà ìbáwọn tó wá mọ̀ àwọn àwọn yẹn wá dìde so lọ́dà márùn yẹn ìkànnà tó wá dìde wọn bẹ̀ olùtàyẹ̀ dìde wọn wájú wọn wá sọ̀rọ̀ bí ìjọ̀mọ́ ọ̀rọ̀ ìgbà tó wá sí lápòtò mo wá tẹ̀lé ní àfa àgbẹ̀ pé kí ló dé sí ẹbí bẹ̀ wá àdìjọ́ ìgbà tí ẹbí bẹ̀ ìjọ kò ní bẹ̀ nígbà tí ẹ̀dá òfin máa mú yẹn káàkiri ìwà rẹ̀ ọ̀kan ní pé káàkiri omi ìtàwé ẹ̀tàn ó jà ní lára pé àwọn lè ṣe bẹ́ẹ̀ lẹ́nu kó tó wáyé ó tíwájú láàrin àwọn márùn-ún yẹn táwọn ìmárùn pé yẹn àwọn bàbá látàrí yìí tí wọn rẹ̀ lọ́nà fún àtìwájú láàrin àwọn ìdàgbà nígbà tó bí ìdíje àbí àwọn àpá àti ìdàgbà tó ní lórí ẹ̀ náà. Jazakumullahu khairan. Èèyàn tí a ń kírun tí àwọn kan náà jọ ìrun tí wọ́n wà bárun pé tó wá jẹ́ pé bí mọ̀mù sí sálámà láàrin wọn bẹ́ẹ̀ sì dìde wọ́n tó wá fẹ́ nìkan sí mọ̀mù kódà tó so nígbà tí wọ́n ti lè bá odidi rákà kan lẹ́yìn mọ̀mù so wọ́n ti bá jàmá so wọ́n sì ti bá ìrun náà nù so wọ́n ó kírun wọn individually ṣùgbọ́n bóyá wọ́n á bá last raka tí mọ̀mù wà níjókòó tí ẹ kà fi join bí mọ̀mù sí sálámà kò nídìí wọn kọ́ọ̀tì ẹnìkan lè bọ́ wájú táwọn ó tó lẹ́yìn ṣùgbọ́n wọ́n ti bá odidi ìrun bí ẹ bá ti báràkà kan ti bá odidi ìrun ṣùgbọ́n tí ó bá báràkà kan so ọba jàmá ni kò bárun so ọlá jàmá lọ bá kò bá ìrun ọ̀dà ń pa àṣàlàyé rẹ̀ lọ níjò ní so ní inú àwọn ìbéèrè tí inú àwọn àlàyé tá a ti ṣe lọ kọ́nà balẹ̀ kọ́ lákọ́sànù wa so inshallah tó bá di ọjọ́ mẹ́jọ so a tún pàdé ní orí ètò pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n ká sì mọ́ gbàgbé pé inú Ramadan ní 4:30 to 5 òun náà ni ètò albasiro ní òru òun ni a mọ̀ sí lójoojúmọ́ tí Ramadan ó fi parí bí idhnillahi al-wahidil qahhar so bákan náà a sì tún padà mọ́ sí ní orí IATV ti amútajérò yìí náà bí idhnillahi al-wahidil qahhar so tí a sọ táìmù tí yẹn mọ̀ jẹ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́ sọ́wájú nù Ramadan lọ. Àkú ìpalẹ̀mọ́ fún Ramadana. Àkú ìpalẹ̀mọ́ fún Ramadana. Sọ̀wádé bẹ́ẹ̀ kájú gbaná lọ. Alhamdulillahi rabbil alamin. Owó wà ká jẹran pẹ́lẹ́nu fọ̀nà fún òjẹ́. Àní rí jù báyìí lọ lórí ètò yín ètò Albasiro. Àwa tí a jọ mú ètò tálẹ̀ wá sí etí gbọ́ yín. Àwọn náà ní Fáwọn Abdulsalam Tirimidi Al-Aswadi àjọ ń bẹ níbí ni. Bákan náà amójú ẹ̀rọ wa Akínọlá Ìyanu Olúwa àjọ wà ní bíbá ẹni. Àwọn stars wa tí wọ́n kó wa wá àwọn náà ní Fadilati Sheikh Ustaz Sulaimon Ibraheem Esa Oke. Tá bá ní ìbéèrè kan àbí kejì lẹ́yìn ètò ká kún wọn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39. Atẹ́kùn ètò tí ẹ ń gbóhùn rẹ̀ látàrí náà ni Ridwanullahi Muhammad Jami aka mẹ́jọ bàjẹ́ oníwàkà súnà ìpàdé tó di ijọ́ mẹ́jọ máa sálà.